Kí ló ń ṣẹlẹ̀ o? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn actors wa àti actresses wa ní Yorùbá movie industry? Èmi ò gbàdúrà nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn yìí o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ó sọ sí ni ó buyọ̀ sí i torí wípé láti wàhálà kan sí wàhálà kejì ni. Ìjẹ́ ẹ rò wípé àfọwọ́fà ló ń fa púpọ̀ lára àwọn wàhálà àwọn òṣèré wa? Tàbí ẹ rò pé àwọn ló ń ṣe ara wọn? Kí Ọlọ́run máa fìṣọ́ rẹ̀ ṣọ́ gbogbo wa. Kọ́lọ́run sì máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tí ó ń ṣọ́yàn tí a kò ṣọ́. Àwọn mìíràn wà tó jẹ́ pé a kò tiẹ̀ mọ̀ wọ́n ṣùgbọ́n wọ́n ń ṣọ́ wa. Kí Ọlọ́run máa gbà wá lọ́wọ́ gbogbo wọn. Lónìí ìròyìn nípa SUEBEBE òun la mú wá fún yín lónìí. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ìròyìn tí a mú wá fún yín lénìí ni ìròyìn nípa SUEBEBE. Mo lérò pé gbogbo yín sì mọ SUEBEBE. Òṣèré orí ìtàgé ni tí gbogbo wa sì mọ̀ nígbà yẹn náà ọ̀hún. Ṣùgbọ́n SUEBEBE ó ti pẹ́ tó ti ṣe fíìmù gbẹ̀yìn torí wípé ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Kó tó fa ìròyìn tí a mú wá fún yín lénìí ni wípé pásítọ̀ Àgbàlá Gabriel, mo lérò pé gbogbo yín mọ pásítọ̀ ọ̀hún tó máa ń ran àwọn èèyàn lọ́wọ́ kiri. Ó ní wípé ó ní láti ọjọ́ tí SUEBEBE ti wà ní àkàtà òun, ó ní òun kò rí mọ̀lẹ́bí SUEBEBE kankan. Ìjẹ́ ẹ rò pé ìwà SUEBEBE nígbà tí owó wà lọ́wọ́ ẹ̀, ṣé ẹ rò pé ìwà rẹ̀ ni kò dáa tó ni? SUEBEBE ó ti sọ wípé nígbà kan rí ó ní káwọn èèyàn kó má bínú sí òun bí òun ṣe wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Ó náà ti live reckless life rí nígbà kan rí. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ire lójú wo máa rí o, ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀.